lápapọ̀ jùlọ ẹwọ act àwọn tíṣẹ́ wọn bá pọ̀ ọlọ́run ó ràn wọ́n lọ́wọ́ nínú kẹ́rù wọn bà wọ́n àwọn tíṣẹ́ wọn bá kéré ààyàn ni bí wọ́n ṣe pálí jẹ́ náà tí ò ní kàn ẹ̀tàn bá fún àgbàkiri bí sáìdì báyìí káṣà ní padà fún mọ́ òbí bẹ̀yẹn ẹ̀yẹ́ ká zùn pé Umaru gba láàrin bí Abubakar àti Umaru yẹn náà ó yẹ kí n lè rí bí 6 plots ní wọ́kẹ̀ kò dápọ̀ fún ọ̀nà tó máa sọ pé àwọn fún ọ̀nà yóò yáà tọ́ ni àwọn sàbí kan náà wà ó tẹ̀ tó lè jáwọn tí wọ́n pe Umar yóò ní a máa fún Umar Abubakar kò báyìí tá a sọ tọ́lọ́wọ́ lò ń sábà rí fẹ́ nìkan tá a tún fi rí Imam Nawawi fil umma kì í ṣiṣẹ́ ọjọ́ kan kì í ṣiṣẹ́ oṣù kan àwọn tó yẹ pé ètì máa mú wọn bí dhikri yaqsa ó ní ọmọ ìyá kan tọmọ ìyá yẹn tó kúrò nílọrin ọmọ wa lè kí ó ń gbàtà wà ní chase quarters tí máa ń kọ́ wọn lọ́wọ́ àti ìpọ̀ngbà yìí bẹ́ẹ̀ láti ju eke alimọ́tì ju bí a mi mẹ́wàá lọ bí a yes taba tó bẹ̀ ṣá taba tó mẹ́wàá gan ìmọ̀jú wá di after àṣẹ taba ti bẹ̀rẹ̀ mo á pè é sẹ́yìn ìjọba gbà wọ́n máa ń sìn kankan class ó ní wọn lọ. wọ́n rà níbi pé táìmù tó wọ́n ń ṣe gangan tó bá ti pé bá òun kàn start unconsciously subhanallah ó ní níbi pé ẹni wọ́n pè wọ́n ní àsọ̀nà nígbà wọ́n ní muhammed ní àsọ̀nà ó ní níbi pé òun ó dárúkọ báyìí tó bá ti jàsó tó ń lọ pè wọn báyìí òun kàn jí náà pé kò sí ó wà almost impossible fún ọkọ̀ wọn jì òun dè máa ṣe Adhkaar tó lọ pẹ̀ wọn tó tẹ́ bá kárí ọ̀rọ̀ ọmọ náà ayé táwa ẹni kìí sí ọmọ náà wà yóò jí yóò kí wọn yóò wá ṣe Adhkaar tó lọ pẹ̀ wọn yóò wá ṣe pẹ̀ wọn so òun jí wọ́n ní báyìí mo wá kárí pé wọ́n ń ṣègùn bá aṣọ ìmọ̀ ọ̀lá tá bá ti parí mọ́jílẹ̀sì báyìí Adhkaar ó bẹ̀rẹ̀ sí Adhkaar wọn sì ní gbọ́n pẹ́ bá sọ mọ́ wọ́n ń débi pé ẹnìkan bí wọ́n lè ní ìjọ kan wọ́n ní láti fọwọ́ mú wọ́n fọwọ́ mú because yóò kàn continue bẹ́ẹ̀ ni ṣé àwọn pẹ́ tí ò sí ní mẹ́ìdá nìyẹn yóò gbé oríru rẹ̀ rí ó jìnà gan ó jìnà púpọ̀ láìláìlá ẹgbọ́ àdúsà Nabi sallallahu alaihi wasallam ihfadillaha yahfadka ihfadillah tajiduhu tujahak tán bá sì dẹ́ṣẹ̀ níbi tí wọ́n gbìyànjú pé kọ́lọ̀un ṣàánú àwọn dé tán bá dẹ́ṣẹ̀ wọ́n ó filẹ̀ wọ́n ní the next sọ́lá táwọn bá kí bá wọ́n ti pé nǹkan ti ṣe àwọn torí pé ládà táwọn orí nínú páwọn kírun yóò dínkù nǹkan kan ní ìjà lè jókòó tàbá kírun tán láti gbìgbìrì yẹn nǹkan kan ní enjoy nǹkan kan nǹkan tó wà táwọn enjoy jùlọ ní nǹkan kan ló wọ́n jẹ́ kí wọ́n sí wa pípẹ́ dẹ́nka yìí nǹkan kan ló fà òǹkà wá táwá níbẹ̀ tí wọ́n fẹ́ pọ̀ ní alam jù àwọn tó wà conscious lórí ìrọ̀ ọdún gbogbo àlà ń complain sí pé ìran ti gùn mo ti change o mo ka bóyá a page or thereabout níbì kan níjọ́ kan àwọn sì pẹ̀rù rẹ̀ mi lọ́nà àfáà láìsí Mákà ó tọ́ sí ni èmi náà padà ní láti máa blame ara mi pé kí ló dé tí gbogbo èèyàn ló ti fẹ́ sú ẹ wá wo èèyàn lára wọn náà tá bá ń kírun Ànábì sọ pé sallallahu alaihi wasallam idha salla ahadukum lin-nas falyukhaffif fa inna minhum ad-da'if wal-kabir wa dhal-haja tánàbí ní tẹ́wọ́n kírun ẹ jẹ́ kó mọ níwọ̀n ṣe bí a níbi kan tá ti mọ compliment ẹ̀ òru ayna nahnu fil layl a ní sọ́látù duha àkàkùrá irú ránṣẹ́ tí ó gbọ́rọ̀ ń ṣe láyé tàà wáyé agbára ọ̀ká duha ẹn tó lówó yóò ṣe mítì ẹn tí ò ní yóò jáde lọ bíṣẹ́ ẹn tí ń tajà ṣètọ́n sọ fún pásìkò tọ́jà yá jù náà pé òun fi àárọ̀ ayé ẹ̀ ṣeré
ẹni tí ò lọ́jà tí ó tà yóò ní alẹ́ àná òun ta ọjà di lẹ́wọ̀n ní fẹ́ fi sùn. Àgbà tí tó nìkan lórí pé àtàbá ti kírun ọ̀rọ̀ yẹn khalas. Kódà ṣe tán àtúmọ̀ tàn wá táwọn sọ pé mo try fọlọ́run tó bá ń sọ̀rọ̀ àwọn ẹni rí a sì fira wọn síwájú tó bá tún dákọ̀ àwọn ẹni rí wáyà àárọ̀ nípa tí mo kí zuru lánàá tí mo kí asẹ̀ tí mo kí ìṣà láwùjọ wa ni the best láàrin wa tó bá bá wọn sálàfù wa láyé wọ́n lè pè é kèfèrí gan pé ṣé mùsùlùmí lẹ́yìn náà ó ní náà pé ọ̀dà bá sọ̀tọ̀ hóre inshallah. Anas bin Malik radiyallahu anhu ó wọ Basra ó wá ara wọn yàtí kí wọ́n wá bí nípa ìsinmi wọn kò sì síṣẹ́ tí ní téèyàn gbé tí ò ní nípa Ọlọ́run ṣe wá ní mina dhakirina lillahi kathira wa dhakirat. Wọ́n ti ṣàlàyé fún wa bó láwí nígbà tí a bá gbọ́ ìkọ́mọ̀. A sọ pé tá a bá gbọ́ níbi àdán náà là máa ń sọ níbi ìkọ́mọ̀ àbí wallahu a'lam. Akhiran ìyẹn la padà establish wal ilmu inda Allah. Qala rahimahullahu ta'ala wa ruwina an Abi Sa'id al-Khudri radiyallahu anhu. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam idha sami'tum an-nidaa فقولوا مثل ما يقول المؤذن رواه البخاري ومسلم في صحيحيهما. Àti ṣàlàyé eléyìí náà fún wa wípé hadithi ló fi yé wa pé gbogbo tá a bá rí tí ẹni tí ń pèrún bá ń sọ bá a ṣe kìyàsù rẹ̀ náà lórí ẹni tí ń gbèrún dó tí ń ṣe ìkọ́mọ̀ idha sami'tumul mu'adhdhin idha sami'tumun nidaa tẹ́ bá gbọ́ pípé ìrun faqulu mithla ma yaqulu al-mu'adhdhin ẹ yá sọ gẹ́lẹ́ bí ẹ hadith Muawiya bin Abi Sufyan tó wà ní Sahih al-Bukhari tabadori la hawla wala quwwata illa billah tabadori hayya ala salah hayya ala falah sọ ni la hawla wala quwwata illa billah. So hadith yìí náà fi rinlẹ̀ fún wa ni idha sami'tum an-nidaa tẹ́ bá gbọ́ hadith yìí náà wà ọ̀rin hadith yìí wà lára ẹ̀rí anna al-adhan anna salat al-jama'a wajibatun ala sahih wajiba kí ló tàà fún wọn sọ pé ala sahih torí parí àwọn tó sọ nǹkan míì lọ́dọ̀ àwọn àfáà so wájíbà torí pé a rí afọ́jú tó wá bá Nabi Muhammad sallallahu alaihi wasallam tó ní òun mọ́ lè fún láti wá sí mọ́sálásí tánà bíbí lè rí pé sallallahu alaihi wasallam níbi ní abúyá kó máa kí ń lé ìwọ̀n lọ àníbíwá pẹ̀lá tasma'un nidaa ṣó mọ́ ń gbọ́ púpọ̀ èrò kọ́lá náà kọ́lá ajì ọgbọ́dọ̀ dáhùn fáwọn afá ní bí èèyàn bá ilé gbọ́ púpọ̀ ìrun náà ti dọ̀nà èèyàn lé lórí kó lọ kí níbi tí wọ́n ti pè é tí ó jẹ́ mọ́sálásí tó súnmọ́ àbí ọlọ́run ọba kó má ṣe wá lẹ́ni tí ń tako òfin ọlọ́run ọba. Lẹ́yìn náà wọ́n sọ hadithi an Abdullah ibn Amr ibn al-As radiyallahu anhuma aṣàdúwà fún Abdullah aṣàdúwà fún Amr ní ṣàdúwà fún bàbá wọn torí kèfèrí láwọn ẹwùn nǹkan ní ìsìn gbogbo wọn ti kú àì wọ́n ti dèrò ọ̀dọ̀ ọlọ́run ìdórí kálukú sì ṣe ó sì jẹ́ rẹ́kọ̀ọ̀dù fún ìláyọ̀ al-qiyamah tí díjọ́ gbọ́dọ̀ al-qiyamah. Ọmọ wọn Abdullah ashaddu tadayyunan ẹ̀sìn tí ẹ pé gan látàrí wípé ó ní tamassuku kó dájú bàbá wọn Amr bin As lọ radiyallahu anhu. Amr bin As àwọn ni wọ́n sọ wípé Abdullah wọ́n yí ojú wọn sí ògiri pé wọ́n ń sun ẹkún wọ́n ní wọ́n ní marartu ala thalathi atba'in kama akhraja Muslim. Ipò mẹ́ta ni mo ti kọjá láyé kan tó fi awwal marra nípìnlẹ̀ ayé kana Muhammad kana Rasul yẹ́nì Muhammad ambali ṣe mọ́jáde Musa min tariq Qatada bin Di'am as-Sadusi nínú hadithi tariq Qatada bin Di'am as-Sadusi ó ní Ànábì Muhammad sallallahu faja'a rajul ó wá ní walakin ashtartu ya Rasulullah
mo ní condition wà ànábì Ọlọ́run ànábì ní kí ni condition tó ní ó ní condition náà ni wípé èyí kí ju wákàtí méjì lọ wákàtí mélòó ni ìran ọ̀ràn yẹn lójúmọ́ wákàtí 5 màálùmí ni dín ìdọ̀rọ̀ bó ṣe wá sọ bẹ́ẹ̀ wá méjì péré ànábì wá ní jí ó pé mẹ́ta sallallahu alaihi wasallam ó pé mẹ́ta àwọn afáàmù ní ẹwọ rífkù nàbí sallallahu alaihi wasallam ṣé tí ò bá kí okùn sáfilẹ̀ ní òní fílẹ̀ àmì tí ẹ̀kọ́kọ́ gbà náà ànábì wọn ń bá sọ̀rọ̀ mú yẹni yóò látìfù ó ń jẹ́ kó easy fún láti ẹ̀ sọ pé ókè mẹ́ta ni ò tí pọ̀ jù náà bó tí wọ́n padà pálásọ gbogbo ẹ̀ náà ni àmọ́ kó tí ẹ̀kọ́kọ́ test yìí mọ́ nìna ẹ wo bàbá Anas bin Malik radiyallahu anhu Malik bin Anas tó jẹ́ bàbá Anas yìí òun náà ní gbogbo tánàbí mú wá ló bá wọn lára mú àyàfọ́ tí mímu òun sì nígbà Islam torí ẹ̀ ó sì kí ìyàwó rẹ̀ mọ́lẹ̀ Sulaim arúmẹ́sọ́ gbogbo jálọ ó ní inni imra'atun muslima ibi ti gba Islam ìsìn ní tẹ̀lẹ̀ kó sí tẹ́lọ́kọ́ rẹ̀ kanat zakiyatan onílàkà ìgidi ni wọ́n so ká sọ pé obìnrin ò lẹ́sìn bóyá nílẹ̀ Yorùbá obìnrin tó bá fẹ́ wà lìjánà lẹ́sìn ìyàwó Fìráúnà wà lìjánà máa pé ọkọ rẹ̀ Fìráún ó wà lìjánà qala rabbi ibnili indaka baytan fil jannati wa najjini min Fìráúnà wa amalihi wa najjini min al-qawmi adh-dhalimin rabbi ibnili indaka baytan Ọlọ́run bá ń kọ́ ní kasọ́dọ̀ rẹ̀ lìjánà ọkọ rẹ̀ ní Fìráún ọkọ rẹ̀ ní ṣùgbọ́n gbàgbé pé kí ní jọkọ̀ wa najjini min Fìráúnà wa amalihi wa najjini min al-qawmi adh-dhalimin yẹmí pọ̀ nù wàhálà Fìráúnà yìí àwọn olùgbàtàn wá sọ pé wọ́n lẹ òkúta mọ́ ìsìn rẹ̀ torí pé Ọlọ́run fàlìjẹ́ náà wọ́n jẹ́ òkúta lé lórí òkúta tó dọ́dọ̀ rẹ̀ Ọlọ́run sì fàlìjẹ́ náà òkúta sì bá kò sí fílẹ̀ mọ́ sí mo fi ṣe tí mo lọ rí Allahu akbar kabira so wà ákàdà ní òsírọ̀ Anas bàbá Anas bin Malik radiyallahu anhu rẹ̀ tó jẹ́ Muslim Abu Talha wá pọ̀ ó fẹ́ ó tún sọ fún Abu Talha pé laysa mithluka yurad irú rẹ̀ wòlé kọlu sí yàn láyé kíyàn sọ pé rárá walakinnani imra'atun muslima àmọ́ mùsùlùmí ni mí mo ti gba Islam walau aslamta tó bá ilé gba Islam ja'altu dhalika mahari ìní gbé kankan lọ́wọ́ rẹ̀ tó bẹ̀rẹ̀ máa gbà lọ́wọ́ kọ rẹ̀ mọ́ pé qala Anasun àwọn tó gba àdísì wá sọ pé wala na'lamu fil islami mahran àmọ́ mahari nínú ẹ̀sìn agla min mahri Sulaym tó mọ́ tó mahri Sulaym innaha bí islami Abi Talha islam Abu Talha ni Abu Talha tó ń sọ fún Muslim lójú ẹsẹ̀ pé àwọn ti gba ní ara lọ sọ́dọ̀ ànábì lọ́gbà tánàbí bá wa hiya min ajmalin nisa Nabi sallallahu alaihi wasallam ń sùn alayhi salatu wassalam sí ọ̀dọ̀ Muslim nígbà mi débi pé Muslim fa ìwọ̀n ànábì rí tí kó ogun bẹ̀ tó kó pamọ́ sallallahu alaihi wasallam táwọn yẹn bá ní nǹkan yóò máa fún wọn pé wọ́n náà lánàá ogun ànábì ní alayhi salatu wassalam tánàbí jíǹgbà rí ká kí ló dé ẹjọ́ pọ̀ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn afẹ́sìn tí ó tọ́ ní kéèsì mi ànábì sallallahu alaihi wasallam ní àwọn exceptions táwọn ò lè ní láíláí alayhi salatu àmì wọn lẹ́ka ń sọ yìí àmọ́ fọ́ ọmọ ní olóògùn òfò jẹ́ wọ́n bá ṣí ìgbáyẹ̀ ìlúmí la ilaha illallah so bàbá Anasi wọ́n kú sí Yaman láì gba Islam lónìí àrísà bí tí mo ti láyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá ti mo ti tánà bí orí kún wọ́n náà ẹjọ́ kan wọ́n rò ṣépè fún àbẹ́nìkan Ànábì ní àlátú in shaytana ala akhikum ẹmọ́tún rẹ̀ ìṣù lọ́wọ́ lé lórí ọdún ní kẹmọ́ sí fún ẹmọ́tún rẹ̀ ìṣù lọ́wọ́ lórí nígbà tó yá Ànábì ní innahu yuhibbu Allaha wa rasulahu bó ṣe rí ó fẹ́ràn Allah àti Ànábì rẹ̀ ó ju ẹ̀ṣẹ̀ tí ṣe lọ innahu yuhibbu Allaha wa rasulahu sallallahu alaihi wa alihi wasallam so Amr bin As sọ fún mi lakinni ashtaritu mo ní condition kí n tó gbà Ànábì ní bima tashtaritu kí ni condition rẹ̀ qala an yughfara li kí wọ́n forí ẹ̀ṣẹ̀ méjì mi ma taqaddam min dhunubi gbogbo tó ti kọjá ní ẹ̀ṣẹ̀ mi kọ́ forí ẹ̀jẹ̀ mi ṣe mọ̀ pé ó fẹ́ gba Islam ní Ànábì wà ní Islam yajubbu ma qabla يجب ما قبله
ju mẹ́tẹ̀ẹ̀ta yẹn Ọlọ́run forí jiyàn al-hijratu wal-hajju wal-islam ẹni tó bá gba islam gbogbo tó bá ṣe ṣáájú gbà náà Ọlọ́run ti forí jì nígbàtí Usama bin Zaid tó nígbà tí wọ́n jà lójú ogun Ànábì ní aqtaltahu ba'da an qala la ilaha illallah so pálẹ̀ lẹ́yìn ìgbà tó ti ṣe la ilaha illallah ó ní àwọn kan sọ ní pé a kò nígbàgbọ́ sí ó kàn sọ ní Ànábì ní Allah shaqqaqta sadra ó sì wá la ọkàn rẹ̀ kó fi mọ̀ kó sọ lásán ni Ọlọ́run gbé mi dé kí mọ́ tú ọkàn àwọn èèyàn innama bu'ithu yani umirtu an uqatila an-nas ní tí wọ́n pa ní láṣẹ orí pé kí n gbógun ti àwọn èèyàn títí tí wọ́n fi sọ pé hatta yashhadu an la ilaha illallah tí wọ́n fi jẹ́rìí pé kò sọ́ba mí àfi Ọlọ́run tí ìjọsìn tọ́ sí wa idha qalu dhalik wọ́n bá ilé sọ bẹ́ẹ̀ asamu minni dima'ahum wa amwalahum illa bihaqqi al-islam wa hisabuhum ala Allah ta'ala tọ́wọ́ ilé sọ bẹ́ẹ̀ asamu minni wọ́n ti bọ́ lọ́wọ́ mi dima'ahum kí n bá wọn gba ogun débi pé ẹ̀mí wọn bọ́ sí wa amwalahum àbí kí n mú dúkìá wọn nígbà wọn san jizya àbí wọ́n ṣe zina àbí wọ́n ṣe nǹkan mẹ́ta tó wà ní hadithu Uthman bin Affan radiyallahu anhu la yahillu damu imri'in illa min ihda thalath as-sayyibu az-zani an-nafsu bin-nafs at-tariku li dinihi al-mufariqu lil-jama'a tí bá ti ṣe bẹ́ẹ̀ yani ó déwọ̀ Usama bin Zaid wá ní mo wá kábàámọ̀ ìjọ náà wọ́n wò pé kó sì jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ gba Islam kí ní fẹ́ ó wá jẹ́ pé mo tó di ogun láàrin Muawiya bin Abi Sufyan àti Ali bin Abi Talib máa pé inú ara ilé ni wọ́n ń ka Usama bin Zaid sí bàbá wọn ni Zaid tí bun Haritha tó jẹ́ ọkọ Zainabu tẹ́lẹ̀ tí wọ́n pè ní ibn Nabi sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́n bá fi kánsù àtàbání ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin sallallahu alaihi wasallam so Amr bin As náà ṣe ishtirat fún Ànábì ní bí wọ́n tashtaritu ó ní kí wọ́n forí jẹun Ànábì ní al-hijratu tajubu ma qabla wal islamu yajubu ma qabla méjì ni lọ́dọ̀ Amr bin As ó ṣe hijira li'annahu min ahli Makkah ma'a dhalika ó tún gba Islam so méjèèjì gan ìkánú ẹ̀ lásán ti fọ́ ẹ̀ṣẹ̀ mọ́ kátó wá sọ pé ó ní méjì Ànábì tó wá ní wal hajju yajubu ma qabla nínú tó ṣẹ́kù fáwa táwa náà lè lò olùgbé gbogbo ẹni tó bá ṣe hajji hajjan mabruran kama qala alayhi salatu man hajja lam yarfuf wa lam yafsuq kharaja min khati'atihi ka yawmin alladhi waladat ummuhu aw kama qala alayhi salatu wassalam ẹni tó bá ṣe hajji lam yarfuf kò sọ̀rọ̀ ọ̀rọ̀ fásù ọ̀rọ̀ nítorí ṣe pẹ̀lú ọkùnrin àtobìnrin lọ́nà tí Ọlọ́run bá kọ̀ wa lam yafsuq kò sì wá pọ̀ kí kankan kharaja min khati'ati yóò jáde kó ní ẹsẹ̀ rẹ̀ gẹ́bí jọ tí wọ́n bí tí ó lẹ́sẹ̀ Ọlọ́run kó fún àwọn náà ní hajjú mabrur so Amr bin As bó ṣe gba Islam ní nígbà tó fi bẹ́ẹ̀ tán ṣùgbọ́n bàbá wọn tó bí al-As òun lòun sọ fún Ànábì pé innaka abtar ìwọ yóò ò ní lẹ́yìn tí bá mọ̀ rẹ̀ ti kú tí bẹ́ẹ̀ ó pàdé Ànábì lẹ́nu ọ̀nà Mẹ́kà ó tún wá fi Ànábì pé anta tazumu annaka nabi so ó sì wà lórí ọ̀rọ̀ yìí pé Ànábì ní ọ̀rọ̀ Ànábì ní ní Rasulullah òjíṣẹ́ Ọlọ́run ní òjíṣẹ́ Ọlọ́run ní ó ní Allahumma in kana hadha huwa al-haqq min indika fa'amtir alayna hijaratan min as-sama' aw i'tina min 'adhabin alim ó ní Ọlọ́run tó bá yẹ pé òdodo ni tọkùnrin yìí sọ anzil alayna hijaratan min as-sama' ó yá ń rọ òjò òkúta gbóná lé wa lórí báyìí aw i'tina min 'adhabin alim àbí kó wá fi ìyà tí ń sọ yẹn kó wá fi jẹ wá torí ẹ̀ ṣe pé wọ́n máa ń kájú ìyà àìgbàgbọ́ ní máa ń ṣe bẹ́ẹ̀ olólọ́n sọnù suratu Ahqaf falamma ra'awhu 'aridan mustaqbila awdiyatihim qalu hadha 'aridun mumtiruna qala bal huwa masta'jaltum bihi àti bẹ́ẹ̀ sọ pé kíyàdé ìyàwó ló wádé ìṣó lè bá ṣùgbọ́n níbi tẹ́lẹ̀ ìrọ̀lọ́n sọ pé wa ma kana Allahu liyu'adhibahum wa anta fihim ó ìjíṣẹ́ tánà
ìkẹ́ tí mo tún fún wa nábì ni pé ìní fìyà jẹ nìkan kan tí wà nábì wọn bẹ láàrin wọn wa ma kana Allahu mu'adhibahum wa hum yastaghfirun gbogbo ẹni tí bá sì wọ́n forí jì pátápátá ní ní fìyà jẹ Ọlọ́run sọ ní Suratu Nisa innama at-tawbatu 'ala Allahi lilladhina ya'maluna su'a bi jahalatin thumma yatubuna min qaribin fa ulaika yatubu Allahu 'alayhim Ọlọ́run ní wa laysati at-tawbatu lilladhina ya'maluna sayyi'ati hatta idha حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار àwọn eléyìí tí wá jẹ́ pé nígbà tí wọ́n rí ikú tán ni wọ́n tó sọ pé àwọn túbá ànígbà túbá wọn gbà tó wọ́n rí àtúbá ọlọ́ni ànígbà ìtúbá wọn ọlọ́mọ ṣe wá bẹ̀ bàbá wọn ẹ̀rí òun ṣiṣẹ́ iná àtọrọ fún wọn gbogbo ayé táwọn méjèèjì ló ti tán nìsí àwọn méjèèjì ti lóhun tí ò dín ní 1400 nínú yẹ̀pẹ̀ báyìí 1004 gbogbo tí wọ́n lò láyé wọn lò 100 káwọn sọ fún wọn lò 100 tó bí àgbà 20 kìíní kan ní ọ́nà ìsìn ìtàtí gbìyànjú mọ́ gbé ilé ayé rẹ̀ bí ẹni tí ń ṣèṣirò pé tí ìbá sí mọ́ mi ní mímìsì máa ṣàjẹ̀ṣẹ́lẹ̀ ìní mímìsì máa ṣàjẹ̀ṣẹ́lẹ̀ wọ́n sì mú ìwọ̀ èèyàn lọ́rùn lọ sálẹ̀kẹ̀ àwọn kọ́lọ̀kọ́ ṣàánú wa وني أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول ثم صلوا علي nínú táàfi kan ilé tàti máa ń sọ tẹ́lẹ̀ pé lẹ́yìn ìgbà tá bá sọ tán a wà ṣe sọ̀látù fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam وقد جاء من بألفاظ كثيرة ó ti wá ní àwọn lábù oríṣiríṣi في صحيح البخاري ومسلم وفي السنن هو عن البخاري هو عن مسلم هو في السنن وان بي النبي من حديث ابي سعيد الخدري حديث ورشي لدى الصحابه حديث عبد الله بن مسعود رضي الله عنه tí wọ́n bi النبي lè pé Ọlọ́run ní inna Allaha wa malaikatahu yusalluna ala an-nabi al-waqfatu fi hadhihi al-aya ja ko do ni bi aya إن الله كما قال ابن شيخ الحلبي قال إن ابتدائي فلا يؤكد أو طلبي فهو فيه يحمل إن ابتدائي gbogbo ìgbà téèyàn bá ń báyàn sọ̀rọ̀ èyí sáré lè jẹ́ fásì lórí ọ̀rọ̀ nígbà tí ó ti ní bí ẹ tí ò mọ̀rọ̀ sọ ni wàláhì wàláhì mo ti jẹun mo fi Ọlọ́run bá búra bẹ́ẹ̀ ṣé ń wo mi ọkùnrin ni mí wàláhì pé ká ń ṣe ẹwọ skẹ́ẹ̀tì mo fi Ọlọ́run bá búra nígbà mo kí wọ́n gbé ìtàn báyìí bẹ́ẹ̀ ṣe wáyé wàláhì à ń pẹ̀lú wà báyìí sáré pé ẹ̀rọ tí ò bá ti di fún ọ̀pẹ̀ náà láhàjà torí ẹ̀ láwọn fún mi kí ló ní tọ́lọ̀ Ọlọ́run àyà Kùránì tó pọ̀ kí ló tọ́lọ̀ wá bẹ̀rẹ̀ rẹ̀ lọ́nà tó pọ̀ pẹ̀lú ìbúra lè kẹ́sì náà ti jò hóòjì àwọn èèyàn pè ní ẹran gan wọ́n láàṣẹ àwọn èèyàn ti pè ní ẹran ni kò yẹ kó bẹ̀rẹ̀ pẹ̀lú ìbúra ìní tìdá iyùn fàláyò akẹ́lù níbi ọ̀rọ̀ lábára wá sọ kò nídi ẹ́fásì tí wá ti sì pé ẹ̀dẹ̀ ṣọ́ọ̀ nítorí wàláhì àwọn tọ́lá bí fún wọn fi yí yóò màlù nígbà tí nídi bá tó wà látó máa ó ní inkari wa wajibun bi hasabil inkari ó wá lè jọ́rọ̀ yẹn kíyàn búra wọ́n fi ẹ̀sọ̀ kan wani ìsinmi ìsinmi ìzùká ó dálẹ̀ ọ̀rọ̀ kọ́kọ́ sí ìlà kó ní mo fi Ọlọ́run búra ìyẹn náà bí kàkọ́ wọ́n ní àjí ọmọ gbé tí bá ṣe pé mi fẹ́ bínú gan mi bá dẹ̀ bínú sí má ṣe wá jígbé mi ò jígbé náà àbọ́sí wọn sọ́kọ́ nìyẹn ó ní wa wajibun bi hasan ìrọ́ tó ní ẹ́ ṣe mọ́ búra tó wa wajibun bi hasabil inkari wa yahsulu at-taghyir bil abdan wa yahsulu at-taghyir nǹkan mi sálárì tó gbà lánàá áfò ẹ̀rọ ti fi ra kìíní wọ́n ni bó ṣe ra tó fi kú mọ́jẹ̀ tán tó fi kú bó ṣe mọ́ra ìjọ́ tó wà tó ra gbé owó tó ní
kò sí kankan lè búra fún wa ọmọ ni àmì nọ́túfà tí ń sọ òun búra fún ma innakum ba'da dhalika lamayitun ẹwú adúrú búra wọ́n búra pé ẹkù ọlọ́pàá ọba fara kí a mọ̀ tẹ̀lẹ̀ nẹ́fà sọ́tọ̀ ẹ̀rọ àwọn dínà kí a mọ̀ àgbẹ̀ yìí wà wá jìbọn bí hàn sàbẹ̀ ìkárí wọ̀nyá tó ṣe lórí ẹ̀rẹ̀ yóò rí àbìdá ìdí ayé ayé búra fún ọ̀rọ̀ tó ní kó ṣọ́ fi ẹ̀yà láti búra rẹ̀ ṣòro tún gbà mẹ́kù mọ́ wọ̀nyí. Ìrẹsẹ̀ yóò rí mọ́ ọ̀rọ̀ tí wọ́n ti gbà mẹ́kù. Mọ́ ọ̀rọ̀ àwọn ọmọ ọ̀rọ̀ fún ìyàn confidence ní ọmọ èèyàn méjì fẹ́ jà ní sin èèyàn wá rí ẹ̀yẹ kẹ́kẹ́ ìjà tó dàgbà tó bá lọ́lọ́gbò bẹ̀rẹ̀ bọ̀ ọkọ̀ olólùgbò olùsíwá àwọn olólùgbò ìsọ wọn sí olóògbé ẹ̀rẹ́ pé wà láì kí lábẹ́ pé ìṣẹ́ nínú ìbádẹ́ pé sí adìẹ rẹ̀ sábẹ́rẹ̀ ni wọ́n ó jẹ́ òsìyà èèyàn ni wọ́n àbúrà fún kó wà láì waste of time kí wà láì máa náà èèyàn bẹ̀rẹ̀ lọ pé try ṣe sáà lọ hospital tó súnmọ́ tó sí nígbà sáwọn dọ́kọ̀ wá tó sí wá ní bẹ̀rẹ̀ pé bismillah èèyàn lè mọ́ búra ẹ̀yẹn tí yẹn sì ń dáùtù pé orílẹ̀-èdè rẹ̀ ṣe nǹkan lè mọ́ pé wà láì tó bá dáhùn ó dẹ́kọ́ òun dọ́gbọ́n creative fi àfọ́nà tó lọ́wọ́ gbé tó fọ́nì ọwá dìbò bí a padà bẹ́ẹ̀ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ dáadáa fi ọ̀rọ̀ yàn lọ́wọ́ nílá káyì ọlọ́pọ̀nà wà lọ́wọ́ a lè rò pé afẹ́ tí ò bá mọ Ọlọ́run lókù téèyàn bá mọ Ọlọ́run mímọ Ọlọ́run bẹ́ẹ̀ fẹ́ jẹ́ kí ẹ̀rọ ògbé kó lẹ́ lànà yìí wá ti tó lọ́run fi ń sàṣàlátù fún Muhammad ayàtí nínú àyà kan ipe Ọlọ́run ní òun ṣe sọ̀látù mukhtasar fánàbí kan illa Muhammad inna Allaha wa malaikatahu yusalluna ala nabi Ọlọ́run inna Allah dájúdájú Ọlọ́run wa àwọn àyà kan wà táwọn sàbí sọ pé ìjọ tó sọ̀kalẹ̀ àwọn bí ayatu inna a'tainaka al-kawthar wa fi sahih al-Bukhari hadith Anas bin Malik radiyallahu anhu wala nabi jí fatabassama an-nabi sallallahu alaihi wasallam anabi wa smile anabi wa rẹ́rìn anabi wa ńbẹ̀ ó ṣe ká máa bá wọn saaso àti bàtà káti ẹ̀ witness bi abi anta wa ummi ya Rasulullah káti ẹ̀ rí bá nabi ṣe rẹ́rìn alayhi salatu wassalam sọ̀rọ̀ Ọlọ́run mọ́ kọ̀ fún wa láti rí jẹ́ gbẹ̀rẹ̀ òkè àmì tàbá kọ́kọ́ kú gan Ọlọ́run mọ́ kọ̀ fún wa láti rí pé tàbá ti kọ́kọ́ gbá kọ́ pàdé ẹ̀mù ìkánà àfá tó kú láìpẹ́ yìí wọ́n lẹ́nìkan lálà Abu Ishaq al-Huwaini rahimahullah ẹnìkan lálà ó wá rí àwọn àti al-Imam Daraqutni wọ́n aláwọn lọ sọ́dọ̀ Muslim bin Hajjaj ó sọ fún àwọn pé hayya bina ila rasulillah ẹjá lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam a rò wípé ìtọ́lọ́run fi kí àwọn àfá aládìsì níjọ́ gbéra òkè àmà tán bá kú òní an yajma'ahu ma'a rasulillah torí pé alimamu Ibn Hibban sọ pé wa ma ra'aytu qawman aktharu salatan ala rasulillahi sallallahu alaihi wasallam min ashabil hadith kò sẹ́ni tó sàṣàlátù fún anábì tó àwọn ashabil hadith wọ́n máa kàápọ̀ wọn ò sì ní yé sọ pé sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ní pé pọ̀ ní pé Imam Ahmad bin Hanbal sọ pé àwọn òkọ́lẹ̀ mọ́ àwọn táwọn sọ́rọ̀ àwọn sàmọ̀fẹ́nu sọ sallallahu alaihi wasallam sallallahu ẹwà ojú àdísì láwọn ẹgbà wa ma ra'aytu qawman aktharu salatan ala rasulillahi sallallahu alaihi wasallam min ashabil hadith àwọn ashabil hadith aktharu an-nasi salatan ala rasulillah àwọn bidayatan nípìnlẹ̀ Ọlọ́run ọba dẹ́dàsùn àwọn ọmọ kéwà ní sí ọlọ́njá wà náà
àmọ́ nípìlẹ̀ ọlọ́run gangan fúnra rẹ̀ jalla dhikruhu pẹ̀lú títóbi ọlọ́run ànábì dé lẹ́vù alayhi salatu wassalam ó dé lẹ́vù wípé ọlọ́run ní inna Allaha mọ́ ò ṣe méjì ò dájúdájú èmi ọlọ́run wa malaikatahu kódà àtàwọn màláíkà mi náà yusalluna ala nabi a mọ́ ń sọ salatu fún ànábì Muhammad sallallahu so tàbá gbáyà tó sọ̀kalẹ̀ nípa ti al-Kawthar tí a sì ní ààbì ànábì pé wà mọ́ yudhibuka ya Rasulullah kí ní pa wọ́n lẹ́rẹ̀ ya ànábì ní utitu shay'an min qaribin wọ́n fún mi ní nǹkan kan kéèpé sí náà lọ́lọ́ ni ó ti wà bẹ́ẹ̀ ti pẹ́ ọlọ́ni mo tún fún ẹ o ní al-Kawthar Kawthar ó ní omi kan nínú àlìjánà tó bá ti sàn jáde ó ní jẹ́ haud ìgbà tó wà lálìjánà ní jẹ́ Kawthar sísàn rẹ̀ kàná jáfe Sahih Muslim ó wá ní ọ̀sọ̀rọ̀ méjì góòlù ní nǹkan ó ń sàbọ̀ láti inú àlìjánà nǹkan òkè ní dàrọ̀jáàtì ni yóò wá máa sàbọ̀ yóò sàgbà gbogbo àlìjánà ẹnì kọ̀ọ̀kan wa kọjá ń jọgbìn al-qiyamah yóò kọjá ọlọ́run fi máa ń ròyìn pé tajri min tahtiha al-anhar odò kan bẹ lábẹ́ kìíní ẹ má mísẹ̀ gbogbo àlìjánà ẹnì kọ̀ọ̀kan wa lodò yóò sàn kọjá àmọ́ bí tí ó ti bẹ̀rẹ̀ ó ní bu'atul janna firdaus wọ́n ṣe àlìjánà ni pé arshur rahman àga àfẹ́ ọlọ́run bá wà lókè firdaus wá tẹ̀lé lábẹ́ báyìí àwọn àlìjánà yòókù wá wà ní àtún àtòsí lọ́lẹ̀ bẹ́ẹ̀ so wọ́n ń bọ̀ wá sókè báyìí ìmọ̀ bí yọ ó lọ sókè báyìí so ọlọ́run jẹ́ ká wà ní firdaus àwọn tó bá wọ firdaus subhanallah ọlọ́run jẹ́ àwọ̀ firdaus اللهم جاء وفردوس اللهم ادخلنا جنة الفردوس اللهم ادخلنا جنة الفردوس اللهم ادخلنا جنة الفردوس اللهم ارحمنا بدخول جنة الفردوس إنك على كل شيء قدير إنك أنت وهاب كريم جواد ذو الجلال والإكرام تابعوا فردوس بإذن الله الجنة الله سيقبل so àwọn eléyìí àwọn náà súnmọ́ Ọlọ́run ọba jù níbẹ̀ náà ránkì tún wà àwọn ànábí ọlọ́run gbogbo àwọn sọ̀lẹ̀hún ibẹ̀ wọn wà ṣùwádá sọ̀lẹ̀hún Firdaus gbogbo wọn wà pátápátá yányá nínú Firdaus ránkì tún wà ó dà lálìjánnà ẹnì kọ̀ọ̀kan pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ ránkì tún wà ọlọ́run bá promise Khadeejah ní qasrun mansion wọn pè ní qasrun inna laki qasrun fil jannati min dhahabin wọ́n ti kọ́ mansion kalẹ̀ fún Khadeejah ní sin látàmbági illa laki gbogbo àwọn ìyàwó ànábì yòókù ò nílé wọnú bẹ̀ àwọn náà wà ní àlìjánná ànábì àmọ́ wọn ò nílé wọlé ìyàfọwọ́ nìkan Khadeejah radiyallahu anha so kẹ́ni kankan mọ́ta rẹ̀ jẹ́ wa an laysa lil insani illa ma sa'a afá ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ti wà àlìjánná ó lè wọ́n àmọ́ kí nǹkan tó padà ju nǹkan lọ ọlọ́mọdé sí máa ṣe kí sáwọ́fà yọ́rọ́ pé oníkálùkù orí bóò ní Khadeejah ṣe ní qasr fil janna látọ̀rọ̀kù dáẹ̀ so àlìjánà wá lọ bẹ́ẹ̀ lọlẹ̀ oníkan wà máa sàbọ̀ báwọn yóò gba àlìjánà rẹ̀ kọ̀ọ̀kan wá kọjá ó wá ní ọ̀sọ̀rọ̀ méjì kẹta lọ́jà bí Sahih Muslim ìkan gold ìkan silver yóò wá gba bẹ̀ jáde tó bá gba bẹ̀ jáde yìí yóò sàn wá sí ibi tí wọ́n ti ṣe mahshar ibi tọ́lọ́wọ́ ti gbé wa dìde ibẹ̀ ni ànábì ó ti fún wa lómi wọn olànà ìjọ pé tí n bá ti fún ẹni kankan adájú àkùwà kọ́ọ̀pù tó wà nínú akérèmọdò yìí òǹkà rẹ̀ ka adájú nujum fi sama ó dà gẹ́gẹ́ bí òǹkà ìràwọ̀ lójú ọ̀run tí n bá ti wá bu ìkan nínú ẹ̀ tí n bá ti fi fún ẹnìkan lórí mu láníyẹ má àbàdà òǹgbé onígbé ọmọláyé òsí ọ̀run tó lè pa ń ṣùgbọ́n tá a bá ti dé awwalul fitna ní tí ó kọ́kọ́ kàn wá òní àlàátọ́ṣù ìwòrán àwọn ọgbà nílé òrùn yóò sún látàrí al-atash ògbẹ́ yóò lágbára gan-an àwọn ọmọ wà níbi kìí sallallahu alaihi wa sima'un fi wujuhihim àbí min athari sujud anábí orí wa pé mùsùlùmí làwọn ilé ẹ má bọ̀ anábí wọn fún wa lómi àmá wọn kan wà táwọn ọmọ bọ̀ táwọn mọ̀lẹ́kọ̀ anábí ó tún ní ká máa bọ̀ náà àwọn mọ̀lẹ́kọ̀ àdúgbò suhqan èyàn súnmẹ́yìn àníbí wọ́n sọ pé hùmátì yẹnyẹn mi níwá àwọn ilé torí pé nǹkan ti hot
so ànábì náà wá bí sí tètè fún wa ní nǹkan yẹn tó bá ti fún yín ó ti tán òǹgbẹ onígbà yín mọ́ wọ́n á sọ pé innaka la tadri ma ahdathu ba'dak àwọn ilé ìsàdádá lẹ́yìn ìgbà tó lọ wọn ò tẹ̀lé láàrin rẹ fíọ́lì Allahu Akbar kabir. So ìdààmú pọ̀ àtàwọn èèyàn ń ṣe láyé kò tó bẹ́ẹ̀ kàtẹ́lá náà bí o ti là inshallah kàtẹ́lá náà bí inshallah o ti là ọlọ́mọ jẹ́ wọn ṣì wá lọ́nà olùjọ torí ọ̀la gbọ́dọ̀ study ànábì gbogbo téèyàn bá fẹ́ ṣe nínú ẹ̀sìn lèèyàn máa sì gbọ́yé tó burú jù ọlọ́run gbogbo tó bá sì fẹ́ ṣìnà náà ọlọ́run pè lákèsí o gbogbo orin iṣẹ́ téèyàn fi mọ́ ṣìnà náà ló ti fẹ́ pèsè ọlára yìí o by even common sense tó bá fi ọkàn kéjì ó yẹ kó mọ̀ pé kíní ò lè jọ́nà by common sense ó mọ̀ọ́mọ̀ submit bóyá ó ti jú ẹnìkan bóyá ó pé kí láwọn kan wá sọ ó mọ̀ọ́mọ̀ submit lákàyè rẹ̀ síbẹ̀ nínú tó lọ fún ọ tó dáa jù ó wá fún ọlọ́run ó fi ṣògbójú pé ẹjẹ́ ń bí ẹlòmíì let me seek clarification ó sì submit ọpọlọ rẹ bẹ́ẹ̀ wọ́n náà ó agree láti lọ bí tó lọ òun lànàbí sọ fi Sahih Muslim tọ́lá ànábì sallallahu alaihi wasallam wa ahlu an-nari khamsa ọmọ náà márùn ni wọ́n nínú ẹni ad-da'ifu alladhi la zabra lahu ẹni tí ọpọlọ rẹ̀ ó jọ̀ǹda rẹ̀ fẹ́ lómi kò ní dáǹkarò ẹ sábà mi wò ó kò lè sọ pé by analytical thinking and assessment mi ò agree kódà wà sí sí pẹ̀lú ara rẹ̀ pé mi ò agree ẹni yẹn ìjẹ́jú mélòó ni ó fi bínú ọ̀sẹ̀ mélòó ni ó fi bínú oṣù mélòó ní ìgbà ní ìgbà ẹ padà dọ̀rẹ́ on another level ẹ padà dọ̀rẹ́ gidi in another level yóò ti respect lákàyè rẹ pé òyí ṣe màálù wọ́n láfa kan sọ pé ẹkàn ní mò ń mọ́ àwọn ilé ìṣeré ní màálù níwọ̀n wọ́n ní àwọn ìṣe màálù pé yóò ṣe ajé wọ́n ní màálù níwọ̀n wọ́n lọ wọ́n síwájú wọn ní ẹ fi àwọn yẹn kan imú yín àwọn yẹn sì náà jáde láì èyí sọ pé màálù níwọ̀n ẹ fi àwọn mo wo fídíò kan tẹ́nìkan sọ pé kí àwọn ọmọ ìjọ rẹ̀ wọ́n transfer gbogbo tí bẹ lákàntí wọn ní kọ́mọ transfer ní sí gbogbo everything pé ìgbà tí wọ́n bá yí pé kó sùn tó parí miracle kó ṣẹlẹ̀ sí wọn now èyí tó wá fi transfer ìsákàntí yẹn ilẹ̀ ní ìdìbò èkó yẹn jù that's the common sense àkáǹtì tí ilẹ̀ nípa transfer ẹ̀ sí miracle tẹ̀sẹ̀ gba bí fún àwa chọ́ọ̀chì nídìí gangan nídìí ẹ̀ tún kọ́ ẹ̀sìn ń gbàdá mẹ́wàá ẹgbẹ́ miracle ẹgbọ́dọ̀ tí but ṣé ẹni tí wọ́n ti gba ọpọlọ rẹ̀ tí wọ́n sì máa ń kọ́kọ́ ń gbà yẹn mo sọ fún wa lọ́sẹ̀ tó kọjá pé lára tí wọ́n fi ń gba ọpọlọ àwọn èèyàn ní àtàjírì alal-uqul ká máa fi nǹkan dẹ́rù gbà yàn ká máa jẹ́ kí èèyàn fẹ́ escape láti question anybody pé èèyàn question mi bikini not question mi mo fẹ́ kó question tàjí àwọn Sufi ṣe àwọn pastor ń ṣe àwọn àfáà kan náà só kọ́ súnà náà ń ṣe ìjọ tó bá ti lè pẹ́sàn wọ ìṣọmọ ìjọ mọ́ nìyẹn ó lè disagree kò sí mọ́jọ́ mọ́jọ́ ó lè sọ pé ẹnìkan ló kọ́ ìdá ẹ̀kọ́ ní àkọ́rẹ́ ẹ̀mí ní ìlú ìbára kọ́ ìdá ìṣùgbọ́n rẹ̀ ní wà ní fira wálẹ̀ ó bẹ́ẹ̀ ó jáde kó ọmọ ìjọ bí ọmọ oṣù rújú ti dé náà nù ti kó lóru náà nù tí òun àfáà ní kí wọ́n bára wọn jà yóò kó sí ọlọ́pọ̀lọpọ̀ kó ètì ẹ̀wọ́n náà sì bẹ̀rẹ̀ sí ètì yóò sì nílò wá ti ètì ẹ̀wọ́n ìṣọmọ kí ó gidi tún fi kọ́nù lókọ̀ súnà so olùpẹ́ fọ́lọ́wọ̀n bá gbogbo àwọn tó lè wà ọlọ́wà san ẹlẹ́sàn dáadáa wọ́n rí wábẹ̀ wọ́n tún wálẹ̀ lórí ẹ̀rí púpọ̀ kódà mẹ́ tí bá ti báwọn ti kéwú ní ẹni díẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ló ní ìkéwú ní ẹ̀kọ́ jẹ́ káàmẹ́ríkà wọ̀ wá because ìwọ́n ọ̀nà tẹ́gbà kọ́ wa ní ìrífẹ́ mọ́ yí wọn ẹ̀kọ́ tó wọ́n ṣòro lọ àwọn ẹ̀wọ̀n rí fi because kò pretend yóò pé tó wá rẹ̀ tó ṣe tàájú lórí òkú rẹ̀ tó àbúrà àwọn ilé rẹ̀ because wọ́n ṣe tàájú lórí òkú rẹ̀ wọ́n àlá òkú ronú ọlọ́run kò ṣàánú wa so inna Allah wọ́n mẹ́lẹ̀ ọlọ́run ní òun ṣe salatu fan nabi sallallahu alaihi wasallam èyí má jí igbó làwọ́ ṣe wá kọlẹ̀ nínú tọ́lọ́run ṣe fún ẹni tó dá fúnra rẹ̀ ẹni tọ́lọ́run dá òun ṣe salatu fún àwọn màláíkà náà ṣe ó ní àwọn ẹlẹ́bí náà lọ bí ó ayé ayé ò bá débì wà láàrin ẹ̀ká lọ sí ọlọ́run tó wá ní yá ayé ẹlẹ́bí náà lọ sallu alayhi wa sallimu taslima kí wọ́n ní ó wípé lẹ́yìn bàtà bá gbọ́ ìrọ̀ pípè tán àásà sàlátù fún ànàbí kí wọ́n ní jẹ́ àsàlátù fún ànàbí àsàlátù ala nàbí
ọ̀nà mẹ́ta láti gbà sọ mas'ala yìí. Ọ̀nà alákọ̀ọ́kọ́, ìjó tọ́ka ṣe fẹ́ lò ní yàtọ̀ sánàbí Muhammad sallallahu alaihi wasallam. Mas'alatun muhimmatun jiddan. Ó ní mo sọ fún adé bí wípé ìjà lè sọ fún yẹn pé sallallahu alayka ya fulan. Pẹ̀lú ẹ̀rí tí Ọlọ́run bá sọ pé ulaika alayhim salawatun min rabbihim wa rahmah. Tá a bá gbọ́ kẹ́límà yẹn ìjó tọ́ ká wá lò lẹ́rìí mas'ala ni a discuss ẹ̀ torí pé yapa inú wà ń bẹ́ẹ̀ náà láṣẹ fẹ́ discuss ẹ̀ tí ò bá sí yapa inú akànṣọ kan. So lẹ́yìn náà sáàlẹ̀ sàṣàlátù míì fún ànábì yàtọ̀ sí sọ̀látún Ibrahimiyya gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà wá lọ́dọ̀ àwọn míì náà àwọn tàbí àtàwọn sàbẹ̀yìn tó bá jẹ́ kó fẹsẹ̀ rinlẹ̀ bẹ́ẹ̀ kí wá ní òní jẹ́ káwọn sọ̀látù lè fa tí ó tọ́ àtàrà ti rí ẹ̀rí mìíràn tó ń sàṣàlátù mi fún ànábì yàtọ̀ sí sọ̀látún Ibrahimiyya tún òun náà sì ní bóò ní sọ̀látù tẹ̀jí náà sí wá ní tọ́ bóò ní sọ̀látù Fatih kò sí ní tọ́. So mas'alatun insha Allah ta'ala ó ní a tanawala bi idhnillahi fil mustaqbal al umur tọ́lọ́n bá ní kí ẹ̀mí ó ṣẹ́kù abẹ́lọ́n kó ṣẹ́ni wá kó lórí dáadáa bá ṣe ń sọ yìí o abẹ́lọ́n kó forí jì wọn pé tá bá ti láṣìṣe a fi ṣàtẹ̀gùn sọ́dọ̀ Ọlọ́run bá nípa iṣẹ́ wa an yazidana ilman wa taqwa Ọlọ́run lé wa kún níbi ìbẹ̀rù rẹ̀ Ọlọ́run lé wa kún níbi ìmọ̀. Allahumma asturna bi satrikal jamil. Al-Imam Sufyan bin Uyayna rahmatullah Abu Muhammad al-Makki rahimahullah al-Hilali àmọ́ sọ pé Allahumma Ọlọ́run bá asturna bi satrikal jamil Ọlọ́run dáṣọ àṣírí bò wá. Wọ́n ní wà máa satrullahi al-jamil kí ni sátúrù náà wọ́n ní an yaghfira Allahu laka fi dunya wa la yas'aluka fil akhirah. Láyé gbogbo tó Ọlọ́run sáà ń wò pé kò yá fi rẹ̀ ó tún wá dálì kí á mọ̀ gbangba kí á mọ̀ ó tún ní èyí jáwọn èèyàn ó máa sí èmi àti ẹ̀rẹ̀ kásẹ̀ Ọlọ́run tó wà láṣẹ. Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. Subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Amin wa jazakumullahu khair. Naam. Ìbéèrè kan péré láre ìgbà tó ní tán ẹ̀yọ̀ kan péré ta ló ṣe sọ́dá pọ̀ fúnra ọmọ ìrìn ẹ̀jì ẹ̀yin máa ń sábà béèrè ìbéèrè ẹ jẹ́ káwọn bẹ̀rẹ̀ náà àmì wọn tún fa jazakumullahu khair. Náà 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 Yes, we did do thing. No, it's a problem. We have a common, but never to be done. But what is only our business? And if you are small, it's small enough. When you are fine, you will be going so much. You are not going to feel it. Ẹgbẹ́ fún mi, wọ́n á ń gbé ìlọ́rọ̀ rẹ̀, wọ́n ní orí ẹgbẹ́ kò tí ì complete lẹ́yìn tí sọ́kọ̀ọ́. Ìgbà tó wọ́n yẹ fún àwọn complete lẹ́yìn ẹgbẹ́ lóòrùn tí ṣe àjọ. Olùsàjọ́rò. Ó ti lò. Tó tó ń lọ nígbà wọ́n ìpàdé wa máa bí wáyà oṣù mẹ́ta ìrìnlẹ̀ Allah. owó yẹn wọ́n máa sẹ́jẹ̀ díẹ̀ wọ́n wá fún ìgbà bí sísílọ̀ wọ́n wá fún ìní $10,000 láti bẹ̀rẹ̀ kó wá ìsọ̀rọ̀ tí wọ́n wá fi sákèsí pé ìṣẹ̀lẹ̀ àwọn ìfà báyìí gbogbo tó máa kó ti àwọn ọ̀gá nípa pé ìgbà tó ìjọba ìṣẹ̀lẹ̀ wà lẹ́yìn náà báyìí ọwọ́ ti ṣe lè gbé ọmọ tẹ̀sí ọ̀fẹ́ ẹni tí ó bá fi àmánà sí lọ́dọ̀ dandan ni kó dá àmánà padà fún ẹni tí wọ́n dá wọ́n lè yọ adé lẹ́bí utumina amanatahu wal yattaqillaha rabbah so dandan ni kó dá àmánà padà sọ́dọ̀ ẹni tí ó fún ní àmánà so n tẹ́ni náà ṣe nǹkan tí ó dáa ní ẹni tó wá yá lówó kí ló ń lè ṣe nínú ṣẹ̀ríà téèyàn bá ti yáyàn lówó ó mọ̀ gbẹ̀sọ́
tó gbogbo àwọn tí ń yáwó pẹ̀lú pé wọn ò ní dá padà fẹ́ni tí wọ́n yáwó lọ́wọ́ ẹ̀ aburú tí wọ́n ń dá lẹ́nu torí pé tó bá ti gba kí wọ́n ṣe irú fatuwa báyìí kó gbẹ̀sọ̀ sí àwọn pẹ́ tó fẹ́ tẹ owó náà tún rò pé ẹ̀gbọ́ nígbà bá ti yá táyé máa kóòtù kìíní kan yóò dẹ̀ lọ́wọ́ sọ pé wà á ń tà fún aqrabu lit-taqwa. So but ẹ̀san wà tẹ́ máa gbà every day ni wọ́n máa gbà pé ẹni ẹ̀ ń fi iye tó wà lọ́wọ́ rẹ̀ ṣe sàdákà. Lágbára rẹ̀ bá gbé kálàwà ní EU Islam ni èèyàn lè lọ pé kọ́ọ́dí jẹ́mọ̀ kọ́ọ́dí èèyàn ó gbé kọ́ọ́dí èèyàn ó gbé ẹni náà lọ lé ẹjọ́ ẹ̀sìn ẹ̀dàkùn ìbá gbowó mi lọ́wọ́ rẹ̀ ọ̀nà méjì ni wọ́n lè gbàgbá Al-Imam Ibn Qayyim rahimahullah wọ́n mẹ́ṣán ọ̀nà méjèèjì. So but àwa ò ní a ní náà ṣẹ̀ríà court wà nílọrin èèyàn lè gbé ẹni náà lọ́rẹ̀ àwọn èèyàn máa ń ṣì gbọ́ yẹ kéèyàn gbé ọ̀rọ̀ ṣẹ̀ríà court yìí sọ pé fi Ọlọ́run ọba fún ẹ̀ dájọ́ ni kì í it's not a problem it's not àfẹnudọ́ bá fẹ́ ṣàbòsí kó wá gbé mi lọ kóòtù ṣẹ̀ríà court pé ẹ bá ń fi ṣẹ̀ríà bá a sọ so but ó gbẹ̀sọ̀ Ọlọ́run fún ẹni tí ó yá ẹni tí wọ́n ṣàbòsí rẹ̀ Ọlọ́run fún ní sùúrù ó gbọ́dọ̀ ṣe pé tó bá ṣe pé fún yóò mú ní àná ọmọ fúlùmù ó ṣàbòsí ẹ̀ but masala kan jẹ jáde nínú question ǹjẹ́ èèyàn ti ẹ̀rí sublet ní tán sublet fún yẹn wọ́n yá yàn náà gbé náà nìyẹn náà yá gbé ni ṣíyàn náà lè gbé lẹ̀ fún yẹn masala ńlá ni àyàfi tí ẹni tó nílé ò bá ṣe ìṣòrọ̀t pé kò sí problem tó bá lè ṣe kó ṣe ìṣòrọ̀t yẹn kó ṣe ní condition yìí ó lè gbé lẹ̀ fẹ́ lómi o wallahu ta'ala a'lam ó yàtọ̀ sí bẹ́yì ìtẹ̀yìn ara ilé ìsìjáàrò ìtẹ̀yìn yá ni so ó wọ́dọ̀ wà láàrin al-mustajir ẹni tó yá àtẹni tí wọ́n yá nìkan so kàn sọ pé ẹni tí mo yá ẹ̀ ìwọ ni mo sì yá so in some cases yes ó lè gbé fẹ́ lómi but tí o bá ti wà mentioned nínú shartu olórí so tẹ́ bá ṣe bẹ́ẹ̀ dandan ní kẹ́ gba permission tó nílé wallahu ta'ala a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh eléyìí tún pẹ́ díẹ̀ sí last week àtọ̀rọ̀ gáfárà assalamu alaykum. Naam. Ṣe èmi náà ṣe alhamdulillah barakallahu.